أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀yin olùgbàdo òdodo nínú ọkùnrin obìnrin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí, wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí àlàáfíà Ọlọ́run àtòrí rẹ̀ tí ò ní tán láíláí, orí ajẹ́njẹ́ tán kó máa bá gbogbo wa. Jímọ̀ tèmi Ọlọ́run jẹ́ àsopọ̀ rẹ̀ láyé, èyí tá à ń ṣe lọ́wọ́ yìí náà jẹ́ àbò orí pàdé ń bẹ̀. Orí tó bá lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ó parẹ́, gbogbo èyí tí ó kù tí a tún fẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run má ṣe àjogún yìí tọ́pọ̀ tí ò ní parẹ́ láíláí fún wa. Kó kárí àwọn tó bí wa àtàwọn táwa náà bí bẹ́ẹ̀, àti gbogbo ń tá ní àti tó ní wá. Ọlọ́run jẹ́ á máa rí ìtàn rere pa, jẹ́ á máa rí ìtàn dùnnú pa. Má fi wá sínú ẹrú tó bínú sí, má fi wá sínú àwọn ẹrú tó ní gbaṣẹ́ lọ́wọ́ wọn. Ìrántí Ọlọ́run tá a máa ń mú wá náà látúmúdé ní gbogbo ọ̀sẹ̀ọ̀sẹ̀ nínú tírà Zuhd, pàtàkì jùlọ tí Imam Ahmad Ibn Hanbal Ọlọ́run bá wa kẹ́. Níbẹ̀ ni a ti rí hadisi tí wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ló ń sọ pé inna Allaha la yahmi abdahu al-mu'min. Ẹrú Ọlọ́run tó bá gba Ọlọ́run ọba gbọ́ lódodo. À ń sọ eléyìí fún gbogbo ẹni tí ń ronú àròkàn, ẹni tí ń ronú ìbànújẹ́, ẹni tí ọ̀rọ̀ ara rẹ̀ ti sú, pé òun ti gbìyànjú sóhun nìkan ni. Òun kàwé, òun ò rí kan ṣe kan. Òun tún kọ́ṣẹ́, òun ò rí kan ṣe kan. Gbogbo ọ̀nà ní ń dí fóun. Gbogbo ibi tẹ́gbẹ́ òun ti ń rí nǹkan ṣe tóun bá débẹ̀, ọ̀nà máa dí fóun. Òun tiẹ̀ ti ṣàdúà, òun bẹ lọ́hùn pé òun tún jí lóru, òun ṣe tahajjud, òun tún gbààwẹ̀ fọ́lọ́hun. Ọ̀rọ̀ òun ò tí ì já síbi òun fẹ́, ọmọ lòun fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òun ò tí ì dá ilé nílé rí báyìí. Àti gbogbo bùkátà oríṣiríṣi tí gbogbo wa ń béèrè lọ́dọ̀ Ọlọ́run, ẹni tọ́jà rẹ̀ ọ̀tá. Ẹ máa dúró hadithi. Wọ́n lá Nábì ní inna Allaha, Olúwa ọba àlékè ọlá, la yahmi abdahu al-mu'min. Ẹrú tó bá gbàgbọ́ lódodo, Olúwa máa wá ṣúgbà rẹ̀, yóò máa protect rẹ̀, yóò máa ṣọ́ mina dunya kúrò níbi owó níní. Ìyẹn ni pé owó tí ò ń wá yẹn, Ọlọ́run gẹ́gẹ́ ní ojú òní. Bó ti wá ń ṣàdúrà náà ní tún protect rẹ̀ sí, ní tún sún ọ jìnnà sówó sí. Torí bẹ́ẹ̀ náà làdúrà ń gbà sí. Ibi tí gbígbàdúrà rẹ̀ wà gẹ́gẹ́ ni pé kó má lówó. A máa ṣẹlẹ̀ sí yẹn o. Ẹ mọ̀ pé ó wo létí ń pé ṣé èmi ò wá yẹn rí owó wáyé ni. Ẹlòmíì ní allergy sówó. Bí ẹ ṣe máa ní allergy sóúnjẹ pé mi kì í jẹ àlùbọ́sà, yóò dà mí núrù ni. Mi kì í jọ̀gẹ̀dẹ̀, yóò dà mí núrù ni. Ẹjọ́ odò mi kì í jẹ, ẹjọ́ ọ̀dàn ni máa ń jẹ, yóò dà mí núrù ni. Oúnjẹ gbóná yìí lè jẹ́ gbígbóná bẹ́ẹ̀, yóò kọ mi lóyìí. Bí kálukú ṣe máa ní allergy tó yàtọ̀ síra àwọn ẹ̀pà ní tẹlòmíì, bẹ́ẹ̀ náà ni owó níní, ọlá níní, àrísìkí àti gbogbo ń tà mọ́ pé kódà ọmọ bíbí, gbogbo ń tà mọ́ tọ́ka sí pé mo ní tà mọ́ fẹ́ ní láyé ẹ̀. Níbẹ̀ tá a bá ní yóò sọ wá dọ̀tọ̀ Ọlọ́run. Inna Allaha, dájúdájú Olúwa, la yahmi abdahu al-mu'min. A máa ṣúgbà irú rẹ̀ tó jẹ́ mùmínì tó gbàgbọ́ lódodo. Ìfẹ́ lọ́lọ́run ní sí débẹ̀. Ó ní wa huwa yuhibbuhu. Ànábì ní ìfẹ́ dẹ̀ lọ́lọ́run ní sí o. Toró ti mọ̀, wọ́n náà mọ̀. Tá a bá béèrè lọ́wọ́ náà, wọ́n náà bá farabalẹ̀ rò ó rí ládùúgbò rẹ̀, nítòsí rẹ̀, nínú àwọn tẹ́jọ́ ṣe kékeré dàgbà, tọ́lọ́run ti ní orí jáde, ó ti lówó lọ́wọ́. Ìwà tí ń wù lánàá kọ́ ní ń wù léni. Ẹ̀yin náà mọ̀ tẹ́lẹ̀ kó tó rówó, ní pé kò lè wojú èèyàn báyìí ibi títí ju yẹn pọ̀ dé. Owó ti wà lọ́wọ́ rẹ̀, ó ti ní ìgbéraga. Ọlọ́run lè má fẹ́ kí wọ́n nírú ìgbéraga bẹ́ẹ̀. Wọ́n á lè mọ̀ rò pé àìmí ò ní ìgbéraga kó fún mi wò náà. Ó ti mọ̀ tí ṣẹ́rí tí kò ṣẹlẹ̀, tó bá ṣẹlẹ̀ bó ní ọ̀bá rí Ọlọ́run mọ̀ tí ó ṣẹlẹ̀. In tí ò ní ṣẹlẹ̀ náà ọmọ. Ọwọ́ a mọ̀ tí ò ní ṣẹlẹ̀ bó ní ọ̀bá ti rí ká ló ṣẹlẹ̀, ó tún mọ̀. Ìmọ̀ yẹn lágbára débẹ̀. Nínú ìmọ̀ yẹn ló ti mú ìfẹ́ jáde sí ọ. Ní ti ń fi ìfẹ́ yẹn bá ọ lò. Ọmọ wa pè ṣàdúà. Wo ní mọ̀ pàdúà tó ń ṣe yẹn ìpè ní nígbà míì. Ọ̀ ń ṣẹ́bi léra rẹ̀ gidi ní eré ìtẹ́ àdúà. Ọlọ́run mo fẹ́ nǹkan báyìí. Olúwa ti mọ̀ pé ọmọ lójú ọmọ béèrè. Yóò máa wá gba àdúà yẹn síbi tó dáa fún ọ. La yahmi abdahu al-mu'mina mina dunya. Ẹrú rẹ̀ tó bá jólùgbàdo òdodo, Olúwa ó máa ṣúgbà rẹ̀ kúrò bí ayé. Má bá wọn dáṣà ìpè gbogbo ẹni tí
láì bàrẹ̀ ti parí secondary school sílípàs ní wọ́ọ̀dì sí kò rí kan ṣe kan kò ráṣọ pààrọ̀ kò bẹ́gbẹ́ pé kọ́ ọmọ wa wo gbígbà pé àbáwọn bàbá rẹ̀ ló ṣàbúrú kalẹ̀ dé ni àbá níyàn àwọn mọ̀mọ́ rẹ̀ ní ọ̀dá ni àṣàkáṣà àtàìnírònú ni o àtàìmórírò àìgbọ́lọ́ngbọ́ ni ó ṣeé ṣe kọ́ ẹ́ ní tẹ́ ń sọ́rì fún yẹn ó yẹ kẹ́ ẹ sọ́rì for yourself ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo yín lọ ó lè jẹ́ sí pé owó tí ń bẹ lọ́wọ́ tí yín yẹn kì í ṣèfẹ́ ọlọ́run lójú kó sí yín lọ́wọ́ wọ́n yí pé ta lọ́lọ́run nífẹ̀ẹ́ kẹ́ wá ní alágbájá ọlọ́run gbà fún kí lẹ rí tẹ́tẹ́ ọlọ́run fi tẹ́tẹ́ fi lọ́lọ́run gbà fún náà owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlá ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹnu rẹ̀ tọrọ la fi lọ́lọ́run gbà fún ẹ̀yin ṣe mọ̀ wípé owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn kì í ṣe kọ́lọ́run fẹ́ fi jẹ níyà ọlọ́run á máa kórìíra ẹrú débi pé nítorí ìkórìíra yẹn lójú ọ̀dà owó sí lọ́dọ̀ gbogbo tí ò ní jí ó ronú àti padà a kò sí lọ́dọ̀ torí owó yẹn náà ni ó jẹ́ sábàbí tí ó ní bí ọba lówó ni bó ni ó ṣe ra burú ṣe àwọn aburú kan bẹ àfi kówó tẹni lọ́wọ́ kó o tó rí iṣẹ́ láyé tán bá ń kí owó lọ tán bá ń kí bọ̀ wọn àpè ní tẹ̀mkì ìgbàláàyè ọ̀rẹ́ mi kan àárí ọ̀n bí kíní tá a ṣe lánàá yóò ní kò sí ìgbàláàyè ní ìnígbàláàyè ní ìlówó lọ́wọ́ ní sọ̀hún torí ó ní gbaniláàyè crazy thought lè wá sínú máìndì rẹ tó bá wà wàá fìlípò lágbára àti execute ẹ̀ àǹfààní wà fún èló ní ọ̀nà mi ló béèrè tán bá ní yọmọ wọn ń ké èló lọ jẹ́ owó ní sunni débẹ̀ àmọ́ wá ṣùgbẹ́ irú tá a bá nífẹ̀ẹ́ àlejò lówó lọ́wọ́ yóò máa wò káyé ṣe tí gbogbo nǹkan wá le fún mi báyìí tó fi jẹ́ pé ìrówó lé san gbèsè tó pọ̀ lọ́rùn mi ọlọ́run kí ló dé ìfẹ́ ni o in tó dé gẹ́gẹ́ ni kó nífẹ̀ẹ́ rẹ̀ àfi tó bá fẹ́ kọ́ jẹ́ ọ níyà lókù. kàmá tahmuna maridakum at-ta'ama wash-sharab bẹ́yìn náà ṣe máa gbóúnjẹ sá fún aláìsàn nínú yín takhafuna alayhi tẹ́rù àlàáfíà rẹ̀ ń bà yín ẹ máa gbóúnjẹ sá fún ẹ máa gbé dríǹkì tí ọ̀gbọ̀dọ̀ mú sá fún àwọn dókítà ti advice pé pẹ̀lú irú àárẹ̀ tó ń ṣe bàbá yín yìí irú àárẹ̀ tí ń ṣe màmá yín ẹ má tún jó débi nǹkan báyìí mọ́ o ọmọ yín ẹ má jẹ́ ọmọ mu nǹkan báyìí mọ́ o ẹ máa gbé chocolate sápamọ́ fún jẹ̀díjẹ̀dí ń dà láàmú kò tún gbọdọ̀ máa jẹun tó dùn lásìkò ṣé ìkórìíra lẹni sí débẹ̀ ṣe bá àánú rẹ̀ náà lẹ́ni ìfẹ́ rẹ̀ náà lẹ́ni tí ẹ̀ náà lẹ́ ń ṣe ọ̀bẹ sì ti ń dà láàmú ó ti sanra ju bó ti yẹ lọ tí bá tún wá ń jẹun tó dùn ẹ máa wá gbé sápamọ́ fún wọ́n ti ní ó gbọ́dọ̀ jẹ nǹkan báyìí mọ́ lọ́sibítù wọ́n dókítà ní ó tí gbọ́dọ̀ mú mi kò tí gbọ́dọ̀ jẹun ṣé ẹ dájú rẹ̀ débẹ̀ ni olùwà wọn lànà ìṣàlẹ̀ sàlám ní ọlọ́run náà máa túwìtì àwọn ẹrú rẹ̀ bẹ́ẹ̀ ó lè jẹ́ pé bí ṣe ń túwìtì rẹ̀ lọ́wọ́ nù lóòfin gbọ́dọ̀ máa lọ ní depression lérí àìmọ̀kan kọ́ máa ronú pé bó ni tiẹ̀ ṣe wá rí báyìí máa wá bọkàn jẹ́ mo fi láà nídìí àwọn tíra yìí lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ ní tí kálukú gbèrú níròrí tó sọ ọ́ di ogbó ọ̀sán gan tó sọ ọ́ darúgbó ọkàn wá gbólógìgì látara àrònú àti látara depression àìgbọ́lọ́ndọ́dọ́ àti àìgbẹ́sìn yé àìgbọ́lọ́n yé bó ti tó àti bó ti yẹ ni ọ lọ́lọ́run fi ń sọ ní al-Qur'an pé lìkẹ́ látà sáwọn àlámọ́ fatakum suratul hadid kẹ́ ẹ yé máa banújẹ́ kẹ́ ẹ má bàa máa banújẹ́ lérí nǹkan tó bá jábọ́ mọ́ yín lọ́wọ́ láyé o lé ọwọ́ rí o tó lọ bá wá ṣe bó ti sórí ibú kẹ́ ẹ má bàa máa ronú bẹ́ẹ̀ láfi fi ìgbàgbọ́ tó rinlẹ̀ láfi fi sínú ọkàn yín wala tafrahu bima atakum wọ́n tọ́wọ́ rẹ bá tẹ owó náà má ṣe bóríire lọ́wọ́ rẹ tẹ o jẹ́ káyà rẹ̀ mọ́ já pé ọlọ́run ṣe ìṣepọ̀ láìkì mi ló fi fún mi lówó tọ́ra àwọn eléyìí ń kírun jù mí lọ wọ́n ń gbàwẹ̀ jù mí lọ wọ́n sin lọ́run jù mí lọ èyí ṣe tí mo lówó lọ́jà náà Muhammad lọ béèrè lọ ara rẹ̀ bẹ́ẹ̀ toró jíṣẹ́ ńlá nàbì sallallahu alaihi wasallam ń fi ìyàwó Aisha ní àwọn amọ̀ ìṣó odindi oṣù kan táwọn ò ní rí náà dá àwọn ò rí ko èéfín ọ̀jáde nínú ilé àwọn báyìí ilé òjíṣẹ́ ńlá t'Olúwa nífẹ̀ẹ́ sí jù ní gbogbo ẹrú tó dá ọwọ́ aṣoṣù kan wọn rí bí dáná nínú ilé rẹ̀ ṣé tó bá ṣe tí láàjì oṣù bá ṣẹlẹ̀ sí wọ bẹ́ẹ̀ ọmọ iye ibi tó rìn káàkiri dé ń pẹ́ gbà mí òṣì yìí pọ̀ ẹgbẹ́ gbà mí ẹ bá ń bẹ lọ́wọ́ ọmọ rìn káàkiri tójú bọlé anabi sallallahu alayhi wa sallam ó sì é bẹ́ẹ̀ so sọlọ ń wá nífẹ̀ẹ́ rẹ̀ jà anabi lọ ni tí fi ń fún wọn lówó tí ò fún anabi sallallahu alayhi wa sallam lówó tí ò fún anabi ó fún wọn ó yà àwọn anabi ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n lò lọ àtàwọn àdánwò míì tọ́kàn wọn tí ó kàn wọ́n ṣé fẹ́ lọ́lọ́run ní sí ọjù wọn lọ á já sí pé owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn mọ́ fi júwe ìfẹ́ ọlọ́run mọ́ bá wọn dá aláṣà kí ọlọ́run gbà fún mi ọlọ́run ní ká yọ ọ̀rọ̀ mi lọ ọlọ́run nífẹ̀ẹ́ mi ń bẹ lẹ́yìn mi lójú ó fún mi ní mọ́tò lójú ó ní kí n kọ́lé máa mo wà ní èjì báyìí mo ti ní nǹkan báyìí mo ń bẹ ní kékeré báyìí ìyẹn ráhùn owó rí ọlọ́run lọ́kẹ́ mi débẹ̀ lọ́sàánú mi débẹ̀ wọ́n rí láàánú gbogbo gbà ó nígbà míì máa ronú pé ṣé èèpọ̀ fẹ́ jẹ ọ́ níyà ṣé èèpọ̀ fẹ́ hàn lè mọ̀jú àlùkìyámà torí ìwọ náà wo àwọn àìmọye ẹ̀ṣẹ̀ tó tara kí ọlọ́run ọba yẹn ṣe àlàáfíà tó fún ọwọ́ yí ẹ̀ṣẹ̀ tó fi dá ẹni tí ò lè gbọ́rọ̀ tó jòdì ṣẹmọ pé kò ní gbọ́gbọ́kúgbọ̀ wòye gbọ́kúgbọ̀ tó gbọ́ wòye sọkúsọ wòye ìríkùrì àti ṣekúṣe àti àìbìkítà mo lówó bẹ́ẹ̀ jẹ́ náà bẹ́ẹ̀ mo lówó bẹ́ẹ̀ jẹ́ náà bẹ́ẹ̀ mo lè ṣe bẹ́ẹ̀ mo lè sọ̀rọ̀ sí kí ni ó ṣe fún mi
tó lọ́lọ́pàá tí ó fi gbé mi agbára mi ká mo mọ̀ èèyàn mo wà connected jùlọ gbogbo ń tọ́ka kóore yẹn ó lè jẹ́ pé nítorí kó lè lórí ibùsẹ̀ lódìndín lọ́lọ́run fi fún ọ díkẹ́rù mọ́ bá ó lè ké lá ta'saw ala ma fatakum nítorí ọba lẹ́nu ayé tí ọba ti bá lẹ́nu iṣẹ́ wá promotion wọn fún ọ ẹnìkan tí ò tó ọ ni wọ́n gbé fún ó dá wọn tiẹ̀ ní òfin bí iṣẹ́ lẹ̀ kẹ́ ẹ yé mọ́ banújẹ́ kọjá bó ṣe yẹ torí olúwa tó bá dáa jù ní ọmọ select fẹ́rù rẹ̀ wọ́n lè mọ béèrè míì àdéhùn tó ṣe ni pé ẹ pè mí máa dáhùn kí ni màá fún yín kò sọ fún wa ṣé n tá ń béèrè gangan ni ó fún wa ni àbí nǹkan míì tó pè wá torí láíláí ní tó bá dáa jù ní ọmọ mú fún wa ìfẹ́ ló ní sí wa débẹ̀ àánú ló ní sí wa débẹ̀ wala tafrahu bima atakum kẹ́ẹ̀dẹ̀ mọ́ bá a mọ ìyàyọ̀ pọ̀ra lérí ìtọ́wọ́ yín bá tẹ̀kẹ́ tún mọ́ ní second thought pé àbí bọ́lọ̀ ṣe ní káyè mi ọ̀rọ̀ wọn ju tàwọn ẹgbẹ́ mi lọ yìí àbí kò fẹ́ràn mi tó wọn ni àyìn sílọ̀ tó lágbájá ìyìn láwọ́ yìí láàánú ọmọ làkejì tó tàmọ̀dó yìí nítẹríba tó ló ẹni báyìí kì í ṣe tọ́lọ̀ wá kẹ́mi jù lọ ó yẹ kẹ́rù mọ́ bá ọ ní pé ṣé èsì pé ọ fẹ́ jẹ ọ níyà ṣé èsì pé ń dẹ ọ lẹ́kẹ̀ wọ́n ló jíṣẹ́ ńlá Nabi sallallahu alaihi wasallam ó tún sọ nínú àdísì míì tí wọ́n gbà látọ̀dọ̀ rẹ̀ pé inna min ummati ń bẹ nínú àwọn ìjọ mi man law ata baba ahadikum fasa'alahu dinaran lam yu'tihi ń bẹ nínú wọn tó yẹ pé tó bá kan lẹ̀kùn àbótí ẹ̀ sẹ́ndì mẹ́sìgì sọ pé ẹjọ́ ẹbùn mi láṣìírí ẹ fún mi ní dínárì kan péré lam yu'tihi ìyá kódà ẹ̀ nílé fún like ọlọ́run ní fa ẹ kò ní fi sí yín lọ́kàn kẹ́ mọ́ ṣàánú ẹ̀ bó tún tọrọ gan wọn tún báárà tá à ń sọ yìí náà tún ní ọwọ́ rẹ̀ tún ní jí sí bó ṣiṣẹ́ kò ó wáṣẹ́ kò rí ó wá bísínẹ́sì kò ọwọ́ rẹ̀ ò jí sí báárà tá a wá ń sọ pé ká tún mọ́ tọrọ owó yìí náà kíkẹ́ ọ̀dà òun tún tọrọ kò tún rẹ́ni fún walau sa'alahu dirhaman lam yu'tihi iyya kódà bó béèrè dírámù lọ́wọ́ yín ẹ̀ ní fún bẹ́ẹ̀ fẹ́ fún gan ẹ̀mí yóò tún gbàgbé àti fún walau sa'alahu filsan kódà wá ní ó dá kọ́bọ̀ lásán kọ́bọ̀ ẹ kàn fún mi ń kọ́bọ̀ èyí tó kéré jù tọrọ ọrùn jù nínú owó tó yá ṣáàtì ẹ̀gbà tẹ́lẹ̀ fi lẹ́mọ̀ nígbà yà gan lam yu'tihi iyya tó bá kù sáátà kẹ́ fún ọlọ́run ó tún mú ọkàn yín kúrò níbi kẹ́ fún ẹ̀ ní rántí rẹ̀ sórí rárá walau sa'ala Allaha al-jannata la'ataha iyya ẹrú tẹ́ ẹ wò yí pé tí ẹ ti burú yìí kò róore lọ́tún kò róore lọ́sì táwọn kan ti ń sọ pé àbíkọ́ tẹsẹ̀ lé bọ̀rọ̀ rẹ̀ àyíṣe tọrọ rẹ̀ wá rí báyìí ẹ fura sí i àbẹ́gun kan ń bẹ lérí àwọn bàbá tó bí ọ ní tó ní láti lọ́ọ́ rí dànù sẹ́mọ́dúgbò òrórí ọmọ Yorùbá hàn ìròrí tí ò ní jọ gbádùn Ọlọ́run ni o kò ní jọ gbẹ́sìn yẹn rírà kó ò ní gbọ́lọ́wọ́n ọba tó dá ọ yí tó bá ń ronú bẹ́ẹ̀ walau sa'ala Allaha al-jannata ẹni tẹ́ rí tí ń dààmú tí ń fìtínà káàkiri tó bá béèrè àlìjánà lọ́dọ̀ Ọlọ́run la'atahu iyya àlìjánà lórí tó tóbi ju gbogbo tí ń bẹ láyé lọ ní tó kéré jù lálìjánà ó tóbi ju gbogbo tó tóbi lọ láyé Ọlọ́run ó sì bùn lálìjánà tó bá béèrè àlìjánà lọ́dọ̀ Ọlọ́run yẹn pé oore tó tóbi ju bílíọ̀nù tó ju bílíọ̀nù lọ Ọlọ́run rẹ́dí àti fún àmọ́ tó bá béèrè 1 naira lọ́dọ̀ Ọlọ́run ní fún nítorí pé yẹn kọ́ la fẹ́ fún wa ma yamna'uha iyyahu li ahwanihi alayhi gbogbo tí ó ń béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run fún yẹn kì í ṣe ń pọ́ yẹ̀yẹ́ lọ́dọ̀ Ọlọ́run débẹ̀ ó tóbi lọ́dọ̀ Ọlọ́run débẹ̀ ni o ní pé ìwọ eléyìí kọ́ la fẹ́ fún ọ special package la ní fún ìwọ Ọlọ́run má ṣàfimí àtẹ̀yìn náà sínú àwọn ẹrú rere tí ó mọ kẹ́ tí ó mọ gẹ̀ tí ó mọ láàánú wọn tá a bá ń béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run nígbà míì àmọ́ kanra nípa Ọlọ́run àti mo wá ń béèrè yóò tí ì fún mi nítorí mo wá ń béèrè yóò tí ì fún mi àti fọkàn sí ń pòore ní tá ń béèrè ni wa asa an tuhibbu shay'an Olúwa nígbà míì ẹ mọ nífẹ̀ẹ́ nǹkan ẹ mọ crave fún pé mo fẹ́ nǹkan báyìí ọwọ́ sharrun lakum aburú ń bẹ fún yín aburú ń bẹ ń bí owó ẹ wo kọ́ọ́rù náà ni ebi ń bí owó lòun ti sórí ibú kó tó lówó lọ́wọ́ ẹni eré ni inna Qaruna kana min qawmi Musa fabagha alayhim ẹni eré ni kó tó lówó lọ́wọ́ owó tẹ̀ lọ ọ̀dọ̀tọ̀ Ọlọ́run ìyẹn máa ń bímọ dọ̀tọ̀ Ọlọ́run ìtàn yẹn náà ń bẹ nínú Suratul Kahf yóò amal gulam ṣe é ra àwọn ọmọ yẹn ṣe é rọ́mọ tí Khidiru ní kí ó tó sọ fún Musa pé jẹ́ apá yìí fakana abawahu mu'minayni àwọn òbí tó bí méjèèjì olùgbàgbọ́ òdodo ni wọ́n fẹ́ sórí ibú lára ọmọ yẹn fẹ́ sọ wọ́n di olórí ibú wájú Ọlọ́run àṣẹ ni tọ́lọ́run ò tí yànda ọmọ fún kọ́ banújẹ́ mọ́ níwọ̀n Olúwa ní inna min azwajikum wa awladikum aduwwan lakum fahdharuhum ń wọ́kọ mi ò tí ì ní mi ò lórí ọkọ ó lè jẹ́ pé fẹ́ lọ́lọ́run lè sí ọ débẹ̀ ìyẹn a máa fẹ́ ọkọ tí ó tara rẹ̀ rí bínú Ọlọ́run ìyẹn a máa fẹ́ ìyàwó tí ó sọ dọ̀tọ̀ Ọlọ́run Ọlọ́run ní ọ̀tá ń bẹ nínú àwọn ìyàwó àwọn ọkọ tẹ̀lé ẹ ṣọ́ra fún wọn nítorí bẹ́ẹ̀ a mọ̀ ẹnìkan kan ọ̀dà àmọ́ nínú wa àfi kọ́lọ̀ mọ́ mú ìtọ́ dá lé wa lọ́wọ́ ọmọ Mas'ud sábì ànábì òun ni wọ́n lọ sọ pé innal abda ẹrú Ọlọ́run nígbà míì la yahumu bil amri min at-tijarati wal imara hatta yuyassara lahu
yóò mọ kó àkọlé kan pé Ọlọ́run business mi yìí mo fẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run jẹ́ n ṣàṣeyọrí ńbẹ̀ á gbàwẹ̀ lẹ́yìn fún wá visa ìlú kan àìsùn ní gbogbo gbà pé Ọlọ́run mo fẹ́ lọ UK mo fẹ́ lọ Canada mo fẹ́ kọ́lé parí kọ́dún yóò tó parí láńlọ́ọ̀dù ń dà mí láàmú fayandurullahu ilayhi olúwo máa wò báyìí fayaqulu lil malaika Ọlọ́run máa sọ fáwọn màláìkà wípé isrifuhu anhu ní tí ń fẹ́ yẹn ẹ gbọ́dọ̀ jọ tẹ̀ lọ́wọ́ o nítorí wípé aláìsàn ni kò gbọ́dọ̀ ní tí ń wá yẹn ó ní allergy sí tó bẹ́ẹ̀ lè lò kíní yẹn yọ parun fa inni in yasartuhu lahu tí ń bá fún ní kíní tí ń béèrè yẹn adkhaltuhu nar máa padà fi sínú náà ní tí ń béèrè yẹn tó tọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ lè tẹ̀ yọ padà gbèrò náà tó bá dijọ́ àlùkìyámà mi ìdẹ fẹ́ jẹ níyà náà ìyà tó ju gbogbo ìyà lọ́nu wọn kàn fẹ́ kó fi ibi panú fúngbà díẹ̀ nínú ayé tó bá dijọ́ àlùkìyámà kí n gbé ga ju gbogbo àwọn tó lérò ní lọ. fayasrifu Allahu anhu yóò wá di pé Ọlọ́run wà gbòòrè yẹn pamọ́ fún ọ yìí tó kà sóore láyé òun tọ́mọ̀ ipá burú ni Ọlọ́run wà gbé ó máa wá lé òní bá fayadhallu yatatayyar yóò máa wá ronú burúkú pé wọ́n ń ṣe mí ni wọ́n ń ṣe mo ti mọ̀ pé kì í ṣe lásán wọ́n ti ní tẹ̀sẹ̀ lébọ̀rọ̀ ara mi. Yaqulu sabaqani fulan yóò mọ̀ ní lágbájá tó tún kéré sí mi àbẹ́ rí bí wọ́n ti gbogbo wọn ti ń já mi jùlẹ̀ mo dọ́mọdún bẹ́ẹ̀ mo ọmọdún báyìí mo dìlé lẹ́nu ní tí ìlú mọ́tò àwọn gbogbo ẹgbẹ́ mi ti ní mọ́tò gbogbo ẹgbẹ́ mi ti ní lárí wọ́n ń dáwó nu fámìlì ń jò ní èmi nìkan ní ìrọ́wọ́ yọ. dahani fulan fún lágbájá lọ́tàn mi lágbájá ní fìtínà tí mo ní yóò máa wá fọ̀rọ̀ rẹ̀ mọ àwọn ẹ̀dá kò ní fi mọ́ Ọlọ́run wa ma huwa illa fadlullahi azza wa jalla kò sì mọ́ ipò Ọlọ́run ṣàánú Ọlọ́run kẹwọn ìfẹ́ lọ́lọ́run ní sí débẹ̀ nítorí náà kí gbogbo wa ká dààmú mọ níwọ̀n ká ronú mọ níwọ̀n lérí gbogbo ìṣòro tí ń bá ń kàn wá nínú ayé ẹjẹ́ àmùsìn lọ́wọ́n ọba lọ́kùnkúndùn ká dì mọ́ okùn rẹ̀ lókun tó yí tí ò ní já láéláé Ọlọ́run ọba ò ní ṣàbúrú ẹjẹ́ á lọ gbàbẹ́ ká lọ dì mọ́kàn bẹ́ẹ̀ kò dájú kì í sọ́bọ̀ dájú ọláàánú rẹ̀ ju ìyá tó bí ọ lọ ọláàánú rẹ̀ ju bàbá tó bí ọ lọ tó bá ti dá ọ lójú bẹ́ẹ̀ mọ̀ sìn lọ kò ní mú tí ó rọ̀ǹgì fún ọ láéláé gbogbo ibi tó bá ti mú fún ọ kó sọ́lọ̀ lọ́sẹ̀lẹ̀ tí eléyìí ń tọ́ dáa jù náà nù ń tọ́ dáa jù fún ọ lásìkò òun ló mú fún ọ Ọlọ́run ṣe oore ayé oore alkiyama má ṣàjẹ́ ọmọ ṣe kò ń gẹ́ wa ń gbogbo gbà má fàyè ní wá lára má fà alkiyama náà ní wá lára ò kẹ́ wa kọ́ kí àwọn ọmọ wa kọ́ kí àwọn òbí wa náà ẹ má dàbí pé ní jímọ̀ ẹjẹ́ àṣẹ gbogbo ìṣẹ́jọ́ jímọ̀ ká sàṣàlátù fún Ànábì dáadáa sallallahu alaihi wasallam Ọlọ́run jẹ́ àṣọpọ̀ jímọ̀ láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.